níwájú lẹ́yìn òjì mo gbogbo yín káàbọ̀ sí orí ìtẹ̀wé Yusufullahi. Mo kí yín pé ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ní ibi tẹ́lẹ̀ gbogbo bẹ́ẹ̀ bá tẹ́lẹ̀ láǹfà láti máa wò kàn ní Yusufullahi. Àjíjẹ ara yóò máa jẹun ọlọ́run ní fẹ́ ṣọṣẹ́ gbogbo wa ojú tẹ̀ fún wa àti títẹ̀ fún wa kò sì ní fọlá ṣe ẹ ṣeun. Yusufullahi TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí ẹ bá mi subscribe sórí Yusufullahi TV kí ẹ̀yin máa jẹ́ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò tá a lọ fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ti sí. Ìyàtọ̀ kejì ní kékeré tí wọ́n ń ké lánàá ìbádà jáde ń bẹ̀. Kéwú tí wọ́n sì ń ké lánàá wọ́n ń pọ́nra wọn lé. Kò sápọ̀nlé mọ́ lónìí. Lánàá kódà ẹni tí ẹ ṣàfà rẹ̀ ó sì máa pọ́nlé. Níbo la àpèjúwe irú ẹ̀ wà? Àpèjúwe irú ẹ̀ ó wà lọ́dọ̀ Shehu Muhammadu Bigore. Shehu Muhammadu Bigore Shehu Adamu pàtàn rẹ̀ fún wa. Wọ́n lọ wá sí Ìlọrin. Shaban alima mutafanninan gbogbo kéwú ló ti ké kó tó dé lọrin walam yatalamaz li ahdin qattu kò tẹ́tí àsáàfà kan ńlọrin gẹ́ra anáwó ìtarafa bifadlihi ṣùgbọ́n bu ọlá fún wọn ní asbakiyatihim wa taqaddumihim fil umur nítorí pé ó bá wọn lẹ́nu iṣẹ́ àpèjúwe irú ẹ̀ bàbá Bigore wọn wá tírà kan kì í jọ kan tírà tí ń wá kí tírà fíkìú ni Sharh Mukhtasarul Khalil tí wọ́n ń pè ní Fathul Jalil ó fẹ́ lo tírà ni ó wá gbọ́ wípé tírà yẹn bàbá wa Abubakar Bube ó ní kọ́pì rẹ̀ bàbá wa Abubakar Bube tọ́ba ṣíta tó invite wá kọ́ ànàrò mímọ́ ńlọrọ̀ ọba ṣíta fún rẹ̀ kéwú lọ́dọ̀ ẹ̀ ó tún fa Mahmudu fún ọmọ òun kó kéwú lọ́dọ̀ ẹ̀ ó wá kọ lẹ́tà sí ìgbà tí ó wá kọ lẹ́tà ibi lẹ́tà ọ̀nà ilẹ̀ ti mọ̀ ọ́rú àpọ́nlé táwọn tàná tí wọ́n jà fà tẹ́ǹbù fúnra wọn. Abubakar Bube tó kọ lẹ́tà yìí kò kéwú lọ́dọ̀ kí ló ń pè Abubakar Bigore Muhammadu Bigore tó kọ lẹ́tà kò kéwú lọ́dọ̀ Abubakar Bube wá gbọ́ bó sì kọ lẹ́tà wá gbọ́ sígà rẹ̀ lẹ́yìn muqaddima ó ní bismillahir rahmanir rahim. وصلى الله على جد السبطين الحسن والحسين الذي ساد الأنام وهدم الأصنام ووصل الأرحام وكشف الظلام ونفى الأوهام ọba mukọdima ni lọ pẹ̀lú sájà yìí ni ọkọ bẹ́ẹ̀ ọwọ ni amaba ó ní famina tilimizi paragraph kejì nù ni famina tilimizi ila faqihi wa ustazihi wa amanatihi wa imadihi Allah tahiyatun wa salamun amun wa ridwan wa ikramun wa su'alun an afiyatihi wa afiyati man ma'ahu oni lẹ́tà yìí wá látọ̀dọ̀ ọmọ kéwú lọ sọ́dọ̀ fàkíyì ẹni tí máa kọ́ òun ní fíkíù tó ń gbára lé fíkíù rẹ̀ ìmọ̀ fíkíù rẹ̀ ẹni tí ó jẹ́ ustazu o ẹni tó òun ní trust sí bí mímọ̀ ẹni tó jókòó tìlẹ̀ òun níbi mímọ̀ wọ́n làmú yatalamaz ẹ̀yìndáhùn kọ̀tún kò sì ká àràfi kan lọ́dọ̀ rẹ̀. ṣé wọ́n kọ́ tiẹ̀ tán náà ọmọ kéwú lónìí dédé ibi tí wọ́n ti kéwú ni ibẹ̀ gan ni wọ́n jù lóko. ọkọ̀ tiẹ̀ tán náà àwọn mùrídí ilé tí wọ́n ti fún wọn lọ́wọ́ wọ́n láwọn náà ti ríra wọn. bẹ́ẹ̀ bá wọn wádìí pé àáfàá Bigore tó ṣe bẹ́ẹ̀ kí lè san rẹ̀ ẹ̀san rẹ̀ ní kó lo ẹ̀yìn rẹ̀ ọ̀bàjẹ́. nínú ilé wọn la ti rí Chief Justice of Nigeria Alpha wọn bẹ ọlọ́njẹ wọn bẹ̀pẹ́. nínú ilé wọn la ti rí late Justice Ahmed Ọlárẹ̀wájú Bigore àwọn ti lọ adájọ́ ńlá làwọn náà. nínú ilé wọn la ti ní Engineer Sadu Bigore kódà nínú ọmọ baba Alpha wọn ti fún un ní permanent secretary position l'Abuja àyè ńláńlá ni lónìí. bí wọn bá lóò lè ṣe bẹ́ẹ̀ mọ́ ẹ̀yìn rẹ̀ ò sì ní dáa ẹnu ojú rẹ̀ tó rí náà ni kò sì dájú fún ọ pé yọ kalẹ̀ bọ́ba kalẹ̀ kò dájú pé yọ mọ̀ jù lọ. ìyàtọ̀ ń bẹ láàrin ẹ̀kọ́ kéwú lánàá àti lónìí. bí bá ń dàrú lọ́dọ̀ gbogbo èèyàn tí wọn ò ṣèṣe tàná mọ́kàn yọ dàrú lọ́dọ̀ àwọn ń tasọ́wù. mo wá bá yín dúpẹ́ nílé sàláàtì
ẹ̀yin lọ̀gá wa tá a gbà pa jẹ́ mùrídùn lábẹ́ yín ìtí oníjọ́ dàrú ẹni lọ́dọ̀ ẹ̀ takú sójú kan ẹ̀ ń jáde ẹ̀ ń wá tuntun kí tiẹ̀ láǹfààní rẹ̀ kí wọ́n sọ fún ọ pé ibìkan bẹ tí ń jọ́ tọ́rìtì wọ́n sọ fún ọ pé bẹ́tà ń bẹ ọwọ́ á ní gúùdù lọ fẹ́ takú tì bẹ́tà ju gúùdù lọ. wọ́n sọ fún ọ pé bẹ́ẹ̀sì ń bẹ ọwọ́ àtakú ti bẹ́tà bẹ́ẹ̀sì ju bẹ́tà lọ ẹ ti fi gbà kan tẹ̀lé gúùdù ìgbà ẹ̀rí bẹ́tà ẹ fi gúùdù rẹ̀ ẹ ti fi gbà kan tẹ̀lé bẹ́tà ìgbà ẹ̀rí bẹ́ẹ̀sì ẹ fi bẹ́tà rẹ̀. wọ́n máa kọrin wọ́n máa kí Baghdadi tẹ lọ ó dùn mọ́ mi inú púpọ̀ ẹlẹ́kejì ní kò ní pin mọ́ wá sọ bẹ́ẹ̀ fún yín wípé. nàkíbà ń sáré Baghdada. nàkíbà ń sáré Baghdada. máa lé àtúbà wọ́n sáré wà ní lítàwùnà nítorí mádàdà. láti Baghdada nàkíbà ń sáré Baghdada. Inshallah. àtúbà wọ́n sáré. ونلتهنا لكلمة Mọ́ni ẹ máa lọ ọdún ní máa ibi èèyàn bá lọ bá gbé ìyàpò ní máa yìí. Inda salati. Bẹ́ẹ̀ ṣe lọ bàbá wa kàlí máa ìdá sàlátì lọ. Inda salati. Khalifatuna bí Lagos State. Khalifa wa ní Lagos State náà lọ. Bí Lagos State. Wàsẹ̀ríkì Qadiriyatina. Àlọ́ lẹ́yìn. Sẹ́ríkì náà àti gbogbo àwọn tó lọ. Kíbà Zahra Baghdada. Ma'ala atba'i wasada. Waniltahuna. Ẹ̀fọ́ bàndírì sí. Fadum biziya. Láti Baghdada. Wọ́n máa ń ká Yorùbá rẹ̀. Nàkíbù ẹ̀kú abọ̀ ìrìn ọjọ́. Nàkíbù ẹ̀kú abọ̀ ìrìn ọjọ́. Khalifa Sẹ́lá. Sẹ́ríkì Kàdìríyà. Ẹ̀kú Ẹ̀yin náà la bá ń bẹ̀rẹ̀. Ẹ̀yin náà ní pàtàkì. ẹ̀kú abọ̀. Lagos State alámàṣà ẹ̀kú abọ̀. Sẹ́ríkì Kàdìríyà ẹ̀kú abọ̀. Ẹ̀kú abọ̀ láti Baghdada. Nàkíbù Zahra Baghdada. مع الأتباع والسادة ونلتهنا لكلمة فدم بزيارتها Baghdadi ìlú ńlá ló máa jẹ́. Ìlú ńlá ni Baghdadi ọjà kò sí òde nígbà yìí lọ. Ìlú ńlá ló máa jẹ́. Ìlú Gbogbo sáré àwọn ẹni ọlọ́ àwọn ẹnẹ́bí ọlọ́. Ìpani tẹ̀gẹ́lì ṣe ìrìnà ìdíyẹ̀rí. Tẹ̀gẹ́lì ṣe ìrìnà ìdíyẹ̀rí. Ibẹ̀ ló ti jáde kárí ayé lọ́wọ́ Zahra Baghdada. Baghdadi ìlú yẹn ṣàlọ́gá. Baghdadi ìlú yẹn ṣàlọ́gá. Ibẹ̀ lọ́tọ̀ rí ti Qadiriyya. Ibẹ̀ lọ́tọ̀ rí ti Qadiriyya. Ẹni tapẹ́ tó bá lọ síbẹ̀ yẹn ó ti dọ̀ọ̀gá ọ̀gá ó já wọn tó kù lọ. Ẹni tapẹ́ tó bá lọ síbẹ̀ yẹn ó ti dọ̀ọ̀gá ọ̀gá ó já wọn tó kù lọ. Ẹni tapẹ́ tó bá lọ síbẹ̀ yẹn ó ti dọ̀ọ̀gá ọ̀gá ó já wọn. Subhana rabbika. Bil izzati amma yasifun.